inú ẹ̀jẹ̀ mi lolè tí mò ń jà yìí wà. ọ̀kadà 6 ni mo ti jí gbé káwọn àmọ̀tẹ́kùn tó mú mi. Shittu ló jẹ́wọ́ bẹ́ẹ̀. ọwọ́ àwọn agbófinró ilẹ̀ yorùbá àmọ̀tẹ́kùn ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ ti tẹ mẹkáníìkì ọ̀kadà tó máa ń jí ọ̀kadà gbé nílùú òkèhò níjọba ìbílẹ̀ kájọlà nípínlẹ̀ ọ̀yọ́. máṣíìnì táwọn ọlọ́kadà bá páàkì sílẹ̀ jẹ́jẹ́ ni wọ́n lọ́kùnrin ẹni 40 ọdún náà máa ń jí gbé bó ti wù kí wọ́n fi kọ́kọ́rọ́ tì í pa tó. ṣé mẹ́kò tó ń tún ọ̀kadà ṣe lòun fúnra ẹ̀? gbogbo tìfun tẹ̀dọ̀ ara alùpùpù ló mọ̀. aláròyé gbọ́ pé ó ti pẹ́ tí Ibrahim ti máa ń ṣiṣẹ́ ibi ọ̀hún tó jẹ́ pé bó ṣe ń bá àwọn ọlọ́kadà tún alùpùpù wọn ṣe náà ló tún máa ń jí gbé níbi tí wọ́n bá páàkì rẹ̀ sí. nígbà tó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún akọ̀ròyìn wa nìbàdàn, Ibrahim ṣàlàyé pé nítorí pé mò ń gbé ọ̀kadà làwọn àmọ̀tẹ́kùn ṣe mú mi. bí mo ṣe máa ń rí ọ̀kadà jí ni pé tí wọ́n bá ti gbé máṣíìnì náà sílẹ̀, èmi á yọ́ lọ síbẹ̀, màá yọ wáyà rẹ̀. èmi nìkan ni mo sì máa ń dá ṣiṣẹ́ yìí. ọ̀kadà 6 ni mo ti gbé, mo sì ti ta 3 nínú ẹ̀. kì í ṣe pé mo tà wọ́n lódidi o, mò ń yọ páàtì ara wọn kalẹ̀ lọ́kọ̀ọ̀kan ta ni. mo rẹ́dì láti pa iṣẹ́ yìí tì tí mo bá tún ṣerú ẹ̀ kí wọ́n bẹ́ orí mi fóògùn tàbí kí wọ́n yìn mí níbọn. ǹjẹ́ kí ló sún ọ dédìí olè jíjà nígbà tó níṣẹ́ lọ́wọ́? ọkùnrin ẹni 40 ọdún yìí fèsì, ó ní káṣá sọ pé inú ẹ̀jẹ̀ mi lolè tí mò ń jà yìí wà, ṣùgbọ́n nígbà tí ọwọ́ ti tẹ̀ mí yìí tí wọ́n bá tún gbá mi mú nídìí olè jíjà kí wọ́n pa mí. ìyẹn ni pé àwọn kan ti ń jalè nídìílé yín ṣáájú. ọ̀gá mẹ́kò tí kì í rí máṣíìnì sójú yìí tún fèsì, ó ní ó jọ bẹ́ẹ̀, ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó pọ́síbù kó jẹ́ àfiṣe. nígbà tí akọ̀ròyìn wá béèrè bóyá ó lè fi iṣẹ́ náà lé ọmọ lọ́wọ́, Ibrahim ní mo ti bímọ, ṣùgbọ́n èmi ò lè fi iṣẹ́ olè lé ọmọ tèmi lọ́wọ́ o. mo ti bà ara mi lórúkọ jẹ́, mo ti bà ìdílé mi pàápàá lórúkọ jẹ́. nínú ọ̀kadà 6 tí mo jí, mo ti ta 3 níbẹ̀, mo gbé 2 pamọ́ pé kí n lè rí wọn tà lọ́jọ́ iwájú, mò ń gun ọ̀kan yòókù kiri. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ olè jíjà náà ni. bí gbogbo ìlú òkèhò ṣe tóbi tó, kò sẹ́ni tó lè sọ pé mo gbé nǹkan ọ̀hún rí. àfìgbà kan báyìí tí mo gbé owó ẹ̀gbọ́n mi náírà 500,000. ọ̀kan nínú àwọn tí Ibrahim jí ọ̀kadà wọn gbé, ọ̀gbẹ́ni Adédèjì Saheed, sọ pé níwájú ṣọ́ọ̀bù òun lòún páàkì alùpùpù náà sí lọ́jọ́ 19 oṣù kọkànlá ọdún yìí tí ọ̀gá mẹ́kò fi jí i gbé. ọkùnrin tó pera ẹ̀ láwakọ̀ èrò yìí ṣàlàyé pé mo fẹ́ lọ fi ọ̀kadà yẹn gbéyàwó mi lọ sílé ni o. ní nǹkan bíi aago 8 alẹ́ ni mo débẹ̀, mo sì páàkì ọ̀kadà mi síwájú ṣọ́ọ̀bù ìyàwó mi. mo kàn jáde lásán pé kí n dé kí n wá máa lọ sílé ni. àfi bí mo ṣe dé tí mi ò bá ọ̀kadà níbi tí mo páàkì ẹ̀ sí mọ́. bí mo ṣe lọ fi tó àwọn àmọ̀tẹ́kùn létí nìyẹn. lọ́sẹ̀ tó kọjá yìí làwọn àmọ̀tẹ́kùn pè mí pé kí n wá wo ọ̀kadà mi pẹ̀lú ẹ̀rí, mo sì rí i pé ọ̀kadà mi ni lóòótọ́. ọ̀gbẹ́ni Salau Fatai Ọ̀dẹ́yẹmí, ẹni tí Jagunlabi jí àlùpùpù tiẹ̀ náà ṣàlàyé pé ara mi ò yá ní 30 ọjọ́ oṣù kẹwàá ọdún 2022 yìí. wọ́n fi máṣíìnì gbé mi lọ sílé ìwòsàn ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́. bá a ṣe délé ni mo sùn. nígbà tó dọwọ́ alẹ́ tí mo ní kí n lọ gbé máṣíìnì níbi tó wà ló di pé mi ò rí i mọ́. a lọ fi ẹjọ́ sùn àwọn àmọ̀tẹ́kùn pé wọ́n mà ti jí ọ̀kadà mi gbé. nígbà tó di ọjọ́ 29 oṣù kọkànlá làwọn àmọ̀tẹ́kùn pè mí pé àwọn ti bá mi rí ọ̀kadà mi. mo dúpẹ́ gidi lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn nítorí iṣẹ́ ribiribi ni wọ́n ṣe. gẹ́gẹ́ bí igbákejì ọ̀gá àgbà àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ ọ̀yọ́, ọ̀gbẹ́ni Akínró Kazeem Babalọ́lá ṣe ṣàlàyé fákọ̀ròyìn wa. ó ní láti ọdún tó kọjá làwọn ti gbọ́ ìròyìn nípa bí ọkùnrin tó ń jẹ́ Shittu Ibrahim yìí ṣe máa ń jí ọ̀kadà, táwọn sì ti ń wá kí ọwọ́ tó tẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ tó kọjá. nígbà tá a kọ́kọ́ lọ bá a, ó lóun kì í ṣolè, mẹkáníìkì ọ̀kadà lòun. àwa fi ẹnìkan ṣọ́ títí tá a fi rí igbá mú lọ́rùn ọwọ́ lọ́jọ́ túsídẹ̀ẹ́ tó kọjá. odidi ọ̀kadà 3 la bá lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ páàtì àwọn ọ̀kadà míì tó ti tú palẹ̀. àwọn páàtì yẹn ló ń tà lọ́kọ̀ọ̀kan. a ti ṣèwádìí tiwa, ohun tó kù báyìí ni ká fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìgbésẹ̀ tó bá tún yẹ. a ti rí àwọn tó ní àwọn ọ̀kadà wọ̀nyẹn. a máa dá ti kálukú padà fún un ní kété tá a bá ti parí gbogbo ètò tó yẹ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.